أعوذ بالله من الشيطان الرجيم والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. Aki gbogbo wa pé ìkẹ́ Ọlọ́run kí ó máa bá wa. Nǹkan tí a ń bára wa sọ òun ni ọ̀rọ̀ nípa Zakatul Fitr tá a tún pè ní Zakatul Abdan. Ipe nítorí ààwẹ̀ tá a ń gbà àtàwọn kẹ́mí tá a ń gbà náà ló fà tí a fi yọ irú zaka báyìí. A sọ fún wa bó ni àwọn wo ló túláàsì fún láti yọ. Nǹkan tí a máa bára sọ nísìnyí òun náà ni pé àwọn wo ni ó wá yọ Zakatul Fitr. A sọ bí pé àwọn tó gbọ́dọ̀ àwọn tó túláàsì fún ni bọ́tá ló lè yọ, ta ni ó yọ. Àwọn àfáà rẹ̀ wọ́n ní ìyapa ẹnu níbẹ̀. Ipe ẹni tí yóò yọ Zakatul Fitr yìí, àwọn kan ní pé bàbá ni ó yọ fún ọmọ rẹ̀, tí ó yọ fún ìyàwó rẹ̀, yóò sì yọ fún ọmọ àgbà rẹ̀ tó bá ti dàgbà, eléyìí tó yẹ pé tí ó bá ní pọ́blẹ́mù làákàyè tó bá ya wèrè. Bọ̀ àwọn kan ní pé no, bàbá yóò yọ fún ara rẹ̀, yóò yọ fún àwọn yóò yọ fún kí ni wọ́n pè bàbá rẹ̀, mọ̀mọ́ rẹ̀ àti ìyá rẹ̀, yóò yọ fún ọmọ rẹ̀, àmọ́ kò ní yọ fún ọmọ àgbà nítorí pé òun ti dá orí tó gbọ́. So àwọn kan sọ báwọn. Àwọn kan ní pé no, ẹni tí yóò yọ Zakatul Fitr ó jẹ́ ẹni tí ó ní agbára tí àwọn èèyàn ṣe kí ni wọ́n dìpẹ́ndì lórí rẹ̀. Gbogbo àwọn tó bá dìpẹ́ndì lórí rẹ̀ òun yóò yọ fún wọn. Kódà kó jẹ́ pé ibi táwọn kan sọ pé kódà jẹ́ pé ẹnìkan tó bá gbàlejò bí a kó tó di pé òun wọ́ àlejò wọlé tọ̀, so àlejò tó wà hùn pẹ̀lú pé àlejò òun ó ti jẹ́ ẹni tó dìpẹ́ndì lórí rẹ̀, so yóò yọ Zakatul Fitr fún ọ̀ntàn. Ọ̀nà ìgbà táwọn èèyàn pín sí lórí rẹ̀ ni pé ẹni tí ó yọ Zakatul Fitr ni ẹni tí ó ní iná fáwọn èèyàn tó yẹ pé nínú rẹ̀ ṣe kí ni ó túláàsì, àbí ẹni tó yẹ pé àwọn èèyàn dìpẹ́ndì ní orí rẹ̀, so àwọn tí ó yọ Zakatul Fitr ni. So ohun tí wọ́n wó láwa yọ nínú Zakatul Fitr, àwọn àfà wọ́n panu pọ̀ pẹ̀lú àdìsí tí ó wá lọ́dọ̀ Ibn Umar ipe òǹdíwọ̀n tá yọ ní Zakatul Fitr ní sọ́à kan. Kí la ń pè ní sọ́à kan ni pé wọ́n ní múdù mẹ́rin iná ni ó ṣe déédéé sọ́à kan. So wọ́n á fi wọ́n pé yóò mọ̀ ṣe déédéé 3 kilo. Nǹkan tí a sì kí ni tábà tí wọ́n tó wá ti pé 3 kilo ó ti tó déédéé Zakatul Fitr fún orí kọ̀ọ̀kan. So àwọn nǹkan tá a lè lò fún Zakatul Fitr yìí pẹ̀lú àdìsí tó wá òun náà ni nǹkan jíjẹ tó yẹ pé ó bá gbajúmọ̀ ní àwùjọ wa. Àwọn kan ní báwọn a lè lo oríṣiríṣi àwọn nǹkan bí ká lo àgbàdo, ká lo ráìsì, ká lo ọkà bàbà, kí á lo èso, gbogbo àwọn nǹkan táwọn yẹn bá ń jẹ, àwọn nǹkan tí á lò ní láti fi yọ Zakatul Fitr tí wọ́n á mọ̀ jẹ́ pé òǹdíwọ̀n táwọn yọ ń bẹ́ yóò mọ̀ jẹ́ kílò 3 fún ẹnì kọ̀ọ̀kan. So wá dìpẹ́ǹd lórí pé èèyàn mélòó lèyàn yọ fún, tẹ́ pé ó bá jẹ́ ẹni tó dìpẹ́ǹd lórí yẹn ni tàbí èèyàn jẹ́ pé èèyàn lèyàn ń ná fún ohun tọ̀hún. So àwọn tí ìta yọ Zakatul Fitr fún àwọn lélẹ̀ àwọn òǹdíwọ̀n tá yọ àtàwọn nǹkan tá yọ ní Zakatul Fitr iná ilé tí a bára sọ yìí, kí Ọlọ́run kó gbà ní ìbádà fún wa. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.